sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ̀ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó ìwé lárí kọ́mọ ó lọ́ka ó mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dọ̀lọ́ṣọ́ ṣé ìyíwádà arábìnrin olúrẹ́ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà ó òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà ó ayọ̀ jẹ́jẹ́ láyé. ìgbà láyé wà ṣe ti rí bó ṣe ń lọ. If you wan know as a friend beside you, tell you the reality. Kò sí rọ́ńbẹ́ ọ̀kẹ́. Àmì bíi ti ṣe ti mọ̀ mí. I'm a style of music dìde. Ìròyìn báyìí náà tún já sí. Ọ̀bàrígà àti jásí. Kọ́mọ àti àbẹ́dà. Tẹ́bí tẹ́lẹ̀ ṣíta lẹ́wà. Tókunbọ̀. Wọ́n tó gbé wo bí tó gbó nígbà. Ṣé báyìí kọ́ nìyẹn? Okay. Ibi láyé wà kí ló ń jẹ bẹ̀bẹ̀ lọ. Gẹ̀ẹ́tì kó tó máa ń dùn mí lọ́rọ̀ yín nìyẹn. Ibi láyé wà kí ló ń jẹ. Ẹni òṣìṣẹ́ ọ̀bọ yẹn kọ́ ni nìyẹn. Máa pàtì. Joshua wọ́n tó ti mú kínní ẹ̀ lójú ẹ̀ pàpọ̀ burúkú yìí. Joshua ṣé gbogbo gbèsè tí agbára bàbá rẹ̀ ò ní ká lọ́mọ ẹ̀ dá mọ́tò onímọ́tò ẹ̀ jókòó sórí bọ́m̀bà ẹ̀ àbí búùtù àbí kí ni à pé sórí bọ́nẹ̀tì mọ́tò yìí mọ́tò onímọ́tò tí a páàkì sínú ọgbà sọ́dọ̀ mi bọ́nẹ̀tì tó jókòó lóyè ìṣeré tí a bá ta ó tó bá bẹ́ẹ̀ kọ́lé sí mi. kí láriwo olórí burúkú tẹ̀ ń pa báyẹn yan ọmọ wèrè tẹ́ẹ̀kan wáyé òsì tí a wáyé ìyá yìí. Popsi. ta ló gbé mi pọ̀ sínú èmi ni. kò ní yọ orí ẹ̀ burú ni ló gbé kílódé sí nǹkan olórí burúkú dẹ́sẹ̀ bíi tàwọn mẹ́lá sáfò ni. bàbá yẹn já yín sí ẹ jẹ́ já yín sí nǹkan tí ò yé yín ẹ jẹ́ kí n já yín sí ṣé nǹkan mo wọ̀ yìí designer ni ṣé designer ni nǹkan tó ń wọ̀ sí nìyẹn tó máa wọ jean lórí Ankara nǹkan táwọn boys wọ̀ bigger as in bigger boy kò ṣe big boy àwọn bigger boy. olórí burúkú ni ẹ máa múra báwọn tí wọn bá ń lọ ilé ọdún iléyá wọn àkún wọn sẹ́yìn tá ń lẹsẹ̀. bàbá ó ti ń pọ̀ jù ṣé mi ni bàbá wo dákun ṣé o ní bàbá. mo ní bàbá bàbá mi wà lù kí ló dé. kò ní ìwé kó o bàbá rú yín ìwé kó o onímúbú ìbọ́dìsì kẹ̀kẹ́ irú yín bàbá yín ìwé kó ìwọ lọ sí èmi ni wọ́n ṣe bàbá kíni ìyẹn pọ̀ olórí búkú rẹ̀ ó sì ti ṣe Jésù tẹ́lẹ̀ Jésù fúnra rẹ̀ tọkùn àgbélébù débi tí wọ́n ti kàn wọ́n káfíńtà ìyẹn dì pẹ̀lú Jésù wọ́n wá mú Jésù olùtí ìrọ̀lá gbé kírọ́ọ̀sì sí etí báyìí ọkọ̀ jẹ ìfọ̀tíwọnú náà ni ńgbọ̀n bá dọ̀rùn èmi náà sọ bẹ́ẹ̀ fún ọ ṣé o bá mi yé ìwọ̀n ẹlẹ́jẹ̀rẹ́ irú yìí níjọ́ kó mẹ́ àfẹ́rí sọ pé ojú ọ̀rọ̀ iná irú yìí báyìí bí yàrá fẹ́ máa jó báyìí tẹ́ ti ṣẹlẹ̀ ṣiṣẹ́ gbogbo ẹ̀ ṣé ti yé ìgbà náà lòjò máa bẹ̀rẹ̀ ìyá èrí kọ́bọ̀ lórí yín ẹ̀dùn káwé òsì tẹ̀fẹ́ kà náà obìnrin lọ́mọ kó kí òun ṣe yahoo àbí òun ṣe yahoo mágàdì sanwó ọkọ̀ọ̀rọ̀ àgbègbè nínú ilé yìí ẹ sọ ara yín ẹ̀yin Joshua bóyá mọ́mọ́ tó mọ Joshua tí mo pè ọ́ bẹ́ẹ̀ yẹn bá nírun bí olórí burúkú yìí lórí láti pé bàbá ń bẹ wájú lé ń bí bàbá ń bẹ ń bẹ tani bàbá kan bẹ wọn iná sì ń frequent wọn ní jẹnẹrétọ̀ kékeré kọ́ ọmọ lè bu irun ìkú I'm very sure wípé iná orí adẹ́tẹ̀ ayé ní ọjà kú iná tí ń bẹ ní orí adẹ́tẹ̀ yọ ọjà ayé tí èkú ni sẹ́kọ̀tì lọ́gbà bẹ́ẹ̀ bá ti nínú báyìí lórí tó jẹ́ ọmọ kérúbù Joshua ni bí ọmọ bá ń wúkọ́ tí ó lò ògùn fún títí tí kò wọ́n lọ ní kérúbù Jacob ni bí ọmọ bá ń jẹun bí ìkọ̀rú tí ọ̀sára tọkàtẹ̀rín ní kérúbù Tínà ni bí ọmọ jẹun kò jẹun ọyàn lásán ní mu tí ń tóbi Fátímà nírú ọmọ bẹ́ẹ̀. Popsi ṣe rí ní tẹ́ ń wo ìtẹ́kọ̀ọ́ rẹ̀ ń sọ̀rọ̀ sí i Ọlọ́run materials tó bá a mọ̀ ò tí ì rí mo ò tí ì rí Popsi ṣe bó yẹ wá rí bó ṣe ra portable gbogbo swagger tó wà lọ́wọ́ ẹ̀ pátápátá òun làwọn náìsì ń lò orin burúkú wà lọ́wọ́ ẹ̀ orin wà lọ́wọ́ ẹ̀
gbogbo ilé ló ń ṣe ó ń dẹmọ fún yín ni ẹ gbà bẹ́ẹ̀ Ọlọ́run ṣé gbogbo àwọn sọ́jà tó wà lọ́wọ́ ẹ̀ nice two face too fat tó fi dórí àwọn onífújì Pasuma gangan fúnra rẹ̀ bá wá sí araba ń bí tu. ọmọ Paso ó yẹ fọgàn síbẹ̀ alibarika ọmọ nù ọmọ. òun ló ń fún lórin òun ló ń fún bá wá sí lórin bó ṣe wà material sọ àlọ́ nǹkan tó àwọn agbó gangan ní gbòkè bùbọ́ yìí pàdé wa nìyẹn wa ni ká mú mọ́ra gbogbo àwọn sọ́jà tó wà lọ́wọ́ ẹ̀ káàkájọ máa lò pọ̀ káàdé máa ṣe kí ni ká máa gbá supporting striker kò yẹ yín ká máa gbá supporting striker pẹ̀lú ẹ̀ so a lè máa fi jọ jẹun pọ̀. ẹ kí ló ṣe wọlé pa. wíńdà ni mi. bàbá sọ́gà ló ń jù fún yín yẹn. ṣé jẹ́ gbogbo àwọn ẹ̀kọ́ tẹ̀ ń kọ yìí bíi kẹ́ lutí kẹ́ dirun kẹ́ ṣe dàda sórí bíi kẹ́ sọ̀rọ̀ kẹ́ máa fòkì bíi kẹ́ mú ṣòkòtò gbogbo ṣòkòtò ní ìbámu mú. jíjà èyí ni àlùbáríkà ọmọ náà wò ló fi ṣe nóbì ṣe. èmi ṣeré. ẹ wò ṣẹ́rí bàbá ṣẹ́rí bóyá wà yìí tábọ̀ ọmọ yẹn bá jáde tó bá hit ṣẹ́ mọ̀ nǹkan tó máa ṣe fún yín ẹ wò ṣẹ́rí gbogbo lè 2 minutes ló gbà mí 2 minutes of this noodles ṣẹ́rí máa demolish ẹ̀. gbàsílẹ̀ pàdé mi. ọ̀la ká máa gbó. a máa demolish ẹ̀ ọ̀la ìkọ́lá máa ilé rẹ̀ pélé. ọ̀tá Jésù nínú ìpèrè ni ó lè sí láyé tẹ́lẹ̀kọ̀tù ní òfin jáde àlọ́ lórí burúkú ni ọjọ́ rí bí inú bá ń bìyàn tẹ́lẹ̀ tí wọ́n mú yàn wálẹ̀ ń bọ́ bá sọ̀rọ̀ ọtí mọ́mọ́ sọ̀rọ̀ láàrin èrò tí ó ṣe politics mọ́mọ́ bá wọn ṣe observation torí ọgbàgbọ́ lórí nígbà ẹ bá ṣe rẹ́kọ̀dù tì yín ẹ mú lé tèmi ẹ dàwó ẹ sì ń lọ gbowó lọ́dọ̀ mẹ́kẹ́ta ni mẹ́kẹ́ta ní òṣòwò mọ́ kẹ́mi wá padà sóko ẹ wá ilé bàbá tiẹ̀ tí òwe kòhùn ẹ lọ kọ́ lọ́dọ̀ yín ẹ fẹ́ mi ṣe ń jì ní. ṣé bàbá mi yé. bàbá adéke jẹ́nu ọ̀la wa. ẹ wọ́n jẹ ṣùgbọ́n bí wíwó lé kọ́ ẹ bá ti ṣe anything ẹ mọ ìjẹ́ kéèyàn mọ̀ kí ni o sọ fún ara rẹ ẹ mọ ìbẹ́ ṣe yàtá o ṣé bàbá mi yé ṣé orí nílé wíwó ẹ̀yọ́ kò mẹ́ ọlọ́wọ́ jọ ta yọ pàtẹ́ àìbò èyí àwọn ọ̀rọ̀. David mo ń gbọ́ nǹkan tó ń kú lẹ́sìn. mo fàtẹ́ tẹ́ẹ̀dì lẹ́nu. níbo nìyẹn. ó mọ Professor Ajimuda. Ajimuda. kò sí nǹkan tí màá yóò fi mi wé lẹ́nu. kí ló pa àti ẹ̀pọ̀ ṣóbìrì question lọ́wọ́ ẹ̀ o dálò nàbí kí ni. tó bá jẹ́ béèrè question tí mo gbà ṣèbí yẹn yìí ń da ṣó mọ ọmọ kan báyìí tó máa ń jókòó sí first row níbi ẹnu rẹ̀ gọ̀ngọ̀ngọ̀ngọ̀ báyìí tó sẹ̀ tó. ọmọ tó ní fish shade yẹn. ayé àdá. kí wàá ló ṣẹlẹ̀. kí dẹ̀ ni àparí lecture fún un tí mo ṣe wo pé kí n jáde tí mo ṣáré kó fáìlì mi àti fóldà gbogbo ẹ̀ pọ̀ tí mo lè dẹnu géètì ẹnu bí tó ṣe géètì bí ẹnu hall yẹn mo ṣe rí bébì kí ló ń ṣẹlẹ̀ bá ọmọ Ajimuda bí ipò ń ṣọ́ mi ni tí mo yìí sọ pé bébì mo nífẹ̀ẹ́ àfi ipò Ajimuda bí ipò ó lọ pose lọ́ọ̀dẹ̀ mi ni ṣó mọ̀ pé hold on kí ni mo gbọ́dọ̀ sọ ẹ̀ hello baby mo nífẹ̀ẹ́. You are very stupid. orí ò pé. Yes, David ẹnu mi gbà mú láti sọ tọrọ fún ẹ. You are very very stupid. Because o mọ wá rẹ. O kì í mọ ara ẹ. O mọ kémi dẹ̀ máa ń sọ fún ẹ. Times without number. Tòkunbọ̀ ló máa ń pìyè ó máa ń sọ fún ẹ. Àwọn etí ẹ yìí alétílápá ní òkè gbọ́. Ibi tí àwa ìwà ẹ̀ tá a lè lọ bá dé ẹ̀mí wa ò gbé láti lọ bá. O mọ̀ kí kàtígórì kan náà lájọ wà. Mo mọ ara mi ni. Tòkunbọ̀ àwa méjèèjì a mọ wọn ara wa. Yes, àmọ́ wọn ìkan tí wọ́n ní ohun ọwọ́ mi ò tó máa fi gangan fa ìyá ní fún ẹ ìyá tẹ̀tẹ̀. Ṣé ti yẹ wo bàtà tó wọ̀ wo ṣòkòtò tó wọ̀ ṣòkòtò bọ́lẹ̀ kájà bọ́lẹ̀ kàmújà ó wà ní kọ́ mọ́ dá ẹ lò ó dá ẹ lóhùn tì lájà. Ṣé wọn kí mi ò ní parọ́ fún ẹ? Èmi máa sọ òótọ́ ọ̀rọ̀ mi ò kí ń ṣe báyìí mi ò kí ń ṣàbòsí màá sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ tó jò tọrọ fún ẹ màá sọ wàá lẹ̀ gbọ̀ wàá mú mi ẹ̀ wá yó. mo fọ̀rọ̀ mi ṣàdúrà
Ọlọ́run yóò gbọ́ ẹ̀bẹ̀ o. Àwọn alright. Bẹ́nìyàn bá gbàgbé mi. Àlùmọ̀ àwọn òkè. Jésù kò ní gbàgbé mi. Èmi David. Dáfídì. Oh serious. Oh serious. Kí Jésù má gbàgbé ẹ. Ọlọ́run bá gùn kò kí ṣọba àká. Ó ti sọ ọmọ wọn ara ẹ. Ìwọ ò fẹ́ mọ̀ wọn ara ẹ. Ò ń bẹ́. As in, ò ń fò. Ò ń bẹ́. Ṣé o ní kò sọ̀rọ̀? Ṣé o ti gbọ́? Kò sọ̀rọ̀. Ṣé o ti gbọ́? Sọ̀rọ̀. Ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba iṣẹ́ jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dára wọn bẹ̀ o. tó bá lè ṣe pé ọjọ́ wèrè tí ó ń ràn yín ni àyíká bọ́ sí gbòòrò ká lọ wá nǹkan jẹ. Èsì nǹkan lára rẹ̀ ṣe ẹsìn àwọn ìdíwọ́ nínú ká ló fi dúra oúnjẹ jẹ ẹ̀ kò lè possible yes because tábà ní ká fún oúnjẹ jẹ ibi tá a ti jẹ́ ẹ̀ náà ló ti tọ́ àmọ́ change tó wà lọ́wọ́ wa yẹn tábà wówó sí a fi ra bá ṣe máa ń ra yẹn bá ṣe máa ń ṣàpọ̀n yẹn a fi ra sílé ó sì máa gbé wa as in till a little time tá a máa fi lọlé tá a máa fi lọ wó tí yẹn ń sìn. ọmọ wèrè David yẹn kò ní dé sí o tó bá máa wá fẹjú òṣì pé bí pọ̀ òun. ibi tó mọ́rọ̀ dín yẹn ó dáa bẹ́ẹ̀ mo ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀fẹ̀ láti jọjọ́ ìṣúrí bọ̀bọ̀ yẹn bóyá ayé ń ṣe ni o bóyá great grandmother ló ṣe ni o kò yé mi because bó ṣe ń wùwà lẹ́jọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ David ti sú mi mo pe David ní kọ̀rọ̀ mo pe ní gbangba mo bá sọ̀rọ̀ David ò fẹ́ gbọ́rọ̀ Tókunbọ̀ and I'm very sure pé ìwọ náà ò ń bá sọ̀rọ̀ kí David obìnrin David ò ní time fún ìwé mọ́ kí David máa yáwó káàkiri lọ́wọ́ àwọn èèyàn. tó bá yẹ ti yẹ a1 ni kò kárí ẹ̀ over. gbogbo ilé ayé obìnrin ni kó máa wó obìnrin kiri. a1 ló máa ń lè ọlọ́rọ̀ dé ọlọ́rọ̀ dé Alpha. Ọ̀ṣọ́mọ gbọ́mọ mi gbọ́mọ ta gbọ́mọ gbìn wá. Alpha. Àìsàn ṣé tí ẹ bísí ṣọwọ́ bísí ni ṣe fẹ́ gbà ṣe tí. tó ṣe pé fún Kí ni wọ́n ló sọ? ọ̀gá ìwọ là ń dòde ebi ń pa wá. Ebi lẹ́lẹ́ ebi. bí a ti ayọ̀ àṣẹ sọ̀rọ̀ náà ni pé kí a lọ gẹ́ẹ̀tì oúnjẹ ṣùgbọ́n òjò tó ń rọ̀ yìí ni ò jẹ́ kí a ti lọ. Bẹ́ẹ̀ wà yẹn sìn ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe fún mi. Mo rí nígbà tí mò ń jáde mo rí tẹ́ ń ṣe assignment yẹn assignment tó fún wa ń jẹta so nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé ẹ bá mi ṣe assignment mi màá lè gbé yín lọ jẹun nísinsìnyí ṣe gbà abẹ́ gbà. assignment wo ni assignment kò máa gba photocopy tó wàá ṣe tó wàá submit padà ṣé wọ́n máa forí ìṣe gbogbo ẹ̀yìn. kí ló ń dọ̀la ẹ̀ wọ́n máa dọ̀la ẹ̀ bóyá òun lọ́wọ́ ó kò fẹ́ máa bóbó wa ni tó bá fún assignment yẹn Tókunbọ̀ lọ́gbọ̀n lè pass. ìpinnu iṣẹ́ yẹn ọ̀rẹ́ mi. Tókunbọ̀ o ò ní pass tó bá fún ní assignment yẹn. ní ìgbà táwa wà nínú ilé for the past 3 days o mọ bó ṣe tough sí náà o mọ bí assignment yẹn ṣe tough sí àwa ń ṣiṣẹ́ òun ṣe orí burúkú kiri ó ń wóbìnrin kiri ó wá dé nsìn tó mọ̀ ká máa submit assignment ní evening lecture ó fẹ́ àgbà lọ́wọ́ ó fẹ́ ṣe photocopy tó bá fún un ní pass mo tuntun sọ David kúrò níbí báyìí òun dóoru mú mi àmì òun dóoru mú wa ṣé mo kó súnmọ́ mi dáadáa òun dóoru mú èmi kúrò níbí báyìí. Èmi náà ti ń lọ tẹ́lẹ̀ pẹ̀lẹ́ bá àwọn tó wà ń bẹ̀ tẹ́ wọ́n ṣúọ̀ láti máa ṣayé. gbo kóńbí jọ. Ebi tó ń pa mọ́nàmọ́ná kú òun ló máa pa àtiwọ́ náà. ọ̀rọ̀ oyún ó jẹ́ kó máa lọ jẹ́ kí motherfucker ẹ̀ máa lọ ó ṣe wá ẹ kó bọ̀ kò ní lápò èmi mọ̀ tó kú bọ̀ tí ò bá mọ̀ èmi mọ̀ bó ṣe wọ́n ó máa ń yáwó kiri ni ó máa tó alówó jùlọ ẹ̀ ó mọ̀ náà. sọ pé hope wà ló lọ yìí hopeless wà ló lọ yìí. kò lówó tó kú bọ̀ kò lówó má máa dọ́ọ̀là rẹ̀ bọ́bọ́ yìí kó bọ̀ kò ní lọ́wọ́ ó lè yí wa ẹ máa ṣó ẹ̀ assignment yẹn à ní fún adúmáwò wọ́n lè ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run bọ̀ ebi ń pè mí o. àárọ̀ má complain àwọn àkàdúrà ti bẹ̀rẹ̀ lẹ́yìn náà má complain. Ẹ̀sùn pẹ̀lẹ́ láyé bá iṣẹ́ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ọ̀rẹ́ ẹ bá wọ bí ìwé lárí kọ́kọ́ ó lọ́ka o. Mo dára ó níbi tó máa tiẹ̀ dé.
má bínú ló ṣẹlẹ̀ ó kílẹ̀ kọ́ ó sórí kí má jẹ́ kí n tàn ẹ́ ayọ̀ láìkí ẹ́ má jẹ́ kí n tàn ẹ́ sórí assignment tí ó ń pariwo tó fi sọ pé tí má ṣe bẹ́ẹ̀ ṣe àṣekí nìkan yẹn mo ti ṣe mo ti bẹ́ẹ̀ submit. ayọ̀ láìkì mi ṣó sọ fún pé mi láìkì ẹ ni èmi kò láìkì ẹ mi ò rí ayọ̀ tẹ́mi ò rí àrùn jíjẹkọ ọ̀bùn ló ń kẹ́kọ̀ọ́ òun kéré èmi gan ti ṣàṣàìmẹ́ǹtì mi tẹ́lẹ̀ mi ti rẹ́lò mi ṣe owó tí mo dẹ̀ fẹ́ fún yín mo ti fún ẹni tó ṣe. wọ́n ti sọ mí tiẹ̀ kó káwọn ẹni tó ṣe. David mo máa nídìí fífọ̀ kan lọ́wọ́ ẹ̀ tí mo bí a máa lè rí bíi 5,000 naira yá. kí ló sọ. 5,000. ìyẹn náà nice 5,000 naira lọ́wọ́ èmi ibo ní kí n ti rí ṣé o gbọ́ pé mo gba control ni àbò gbọ́ pé àbò pàdé mi west. mo fẹ́ sáyé lónìí má dá padà fún ẹ. a bá fùrọ̀ yálà ya ẹ̀ a bá fùrọ̀ yálà ya ẹ̀ èmi yá ẹ 5,000. báwo lè yín yàn báwo lè ṣe kí n gbọ́ràn lẹ́ẹ̀kan báyìí. What's up then? What's up? Anyway, ṣé mo bí Ọlámídé wà nílé? Ọlámídé mi ti rí lẹ́yìn. So mo bí ó wà nílé. Tógúbọ̀ 5,000 tó fẹ́ yá kọ́ tètè fàgbà. Irọ́ mi ní mo fẹ́ yá 5,000 mo ní wọ́n ti fi 5,000 kówó school. 5,000 tó ló fẹ́ yá sísìn. Èmi. tó sunkún sí tó lébi o tí jẹun pé gbogbo ojú ẹ tó pọ̀ ebi ni olówó yá wá. a ní wọ́n ti fi 5,000 lówó school wo de wá school wọn ni mo ní kí n kì í sọ fún ẹ. Anyway, tó bá ti bá mi rí ṣàkóso wípé mo béèrè ẹ. Alright, tó dàbọ̀. mo á sọ bá níṣẹ́. Christiana. Ó dàbọ̀. ó ṣe máa rí ẹ. ìwọ mo pè David lórúkọ ìwọ wọ èmi lójú obìnrin ó wọ mi David wọ mi lójú obìnrin ó wọ mi torí 5,000 tó ní kó já mi ó wọ mi lójú obìnrin lásìkò ìwọ wo jẹ́sọ̀ má wo àkọ́dá ló ní o kò dàbí àdàgbẹ́ yìí máa ṣe fún ẹ padà èmi. ó tiẹ̀ ní padà wá dá kò ní wá. wẹ́dọ̀n dábìlẹ̀ bẹ́ẹ̀ wẹ́dọ̀n máa jọ ẹni ojú nínú ọgbà yìí máa jọ ẹni ojú. Delicious. Mo jára kí wèrè gbogbo òfúnpá tó so mo gé dànù èmi Dáfídì lẹ́yìn bá rò bẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ àti brain yẹn ìdéédé ọjà jára kí wèrè pé mo lọ́mọ yẹn fẹ́ ẹ̀ jẹ́ ní wá. Mo ọ̀rẹ́ mi ìbọn ọ̀la nífẹ̀ẹ́ ló po loving you lọ mo sì ń wò pé kí lest I forget òbọ̀ mága ẹ̀yìn òbọ̀ ẹlẹ́sẹ̀ tó ń tẹ̀lé ẹ̀. ṣé bọ̀bọ̀ David yẹ? Ó wà ọ́ ó kú lóun fẹ́ mi àbọ̀ ọ̀rẹ́ mi kí ló rò pé mo lè ṣe sí? Èmi náà ní pé kí n máa play along náà gẹ́gẹ́ bí wise girl. Bọ̀bọ̀ yẹn kó mú nǹkan tó yẹ kó ṣe fún un at least tó yẹ kó máa sanwó ló ká máa yé ní. Tí bá pè tí bá sọ fún mi pé birthday mi ń bọ̀ bí ká ní pé mo ní ìdòwú àríkìlọ́ fi ó lo brain. Nǹkan tí mo fẹ́ sọ fún èrè yẹn tó mo ti nífẹ̀ẹ́ owó á máa wọlé káwọn ṣáà máa jẹun. ọ̀rẹ́ mi ló ká máa yé òun náà ló máa ń pè. Hello? Yeah, what's up, mo wà pa? Ẹ ṣáwọn pé mo miss wọn náà.
ó mọ̀ kó mo nífẹ̀ẹ́. Hi. David, ó mọ̀ wípé birthday mi ó ti ń bọ̀ lọ́nà. Mo dẹ̀ máa fẹ́ kó jọ nítorí Ọlọ́run kó kọ fún mi níbi owó díẹ̀ ká jọ fi celebrate. Oh, she, sweetheart. You know I love you. Alright, no problem. I'll pay. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Oh, they just send recharge card to me. Alright, will be 3,000 naira. Okay. Alright, take care. Bye-bye. Hello, ma send it. You know that. Check on next week. Let me take a little celebrate. Hey! Ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tẹ̀wá sí fẹ́ rí ẹ fún. Bí ti báwo? Ọmọ tó wà ní kíláàsì ẹ̀ mú wá rí ẹ fún ọ̀rẹ́ mi. Báwo ló ṣe rí? Christiana. Okay, Christiana. O lè fẹ́ ọmọ yẹn mọ́. Roommate mi ló ń fẹ́ David. David fẹ́ rówó fún ọmọ, ibo ló ti fẹ́ rówó náà fún. Náà fún ọmọ ẹ̀. Má jẹ́ kí n tọ́ ẹ. David náà fún. Níbo ló ti fẹ́ rówó? Ṣé David tó ṣì wà bá mi náà ló fi kí tó ṣe ti bẹ̀rẹ̀ pé kí n yá ọ̀nà rẹ̀ ta sọ pé o fẹ́ lọ ṣokùn bàbá òun pé kí tó ń pẹ́ mi gan. Ibo ló ṣe ráyè náà fọmọ kan. Ọmọ amúrẹ́. 100,000 naira. David ti gbá ẹ. O mọ nǹkan tó ń sọ. David mọ ẹgbẹ́ sọ̀rọ̀ yẹn. David wà mí tó ti náwó fún Christiana fún ẹgbẹ́ sọ̀rọ̀ báyìí. Okú bọ́lá ti lé lọ́ọ́ ṣe. Adébí ìjókì. Bí mo yẹ bẹ̀ sọ̀rọ̀ mo lè mú ẹ débẹ̀ tó wá gíwẹ̀. Bí mo yẹ bẹ̀ sọ̀rọ̀ báyìí David wà yàrá níbi tó ti náwó fún Christiana wọn àti Christiana nísì njọ́t lẹ́yìn ọ̀hún àti Christiana kò sẹ́nibọ̀dì mọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ wọn náà sọ nínú ọgbà. Oníbi tó máa ti dé òdélé òwe tán ó yàyàkúyà. Wẹ́ẹ̀dọ̀ onígbèsè má bọ̀ sẹ́lẹ̀ má bọ̀. Ní ají pé mo ti mọ̀ ẹ́ gbèsè ti bá ní ají yẹn mu. Kò sí tí ó lè yá bó ṣe yá bra ló yá báyìí má bọ̀ bẹ́ẹ̀ wo ó nìyẹn. Ọ̀gbẹ́ni wa ṣe mo sọ pé òun lọ síbi òkú bàbá ẹ̀. Owó mi dà, bàtà mi dà, ago mi dà, gbogbo ẹ wà. O tún ṣẹ́jú. Ojú ọkọ ni bàbá yẹn fún mi ẹ̀ta mi náà. O tún ṣẹ́jú. Ìwọ. Báwo ló ṣe rí? Oṣù mẹ́ta. David! No. David! Mo sọ pé. Ó ti bá ẹni jẹ́ David. Mo lọ kó kú oṣù mẹ́ta fẹ́ exam. David! Àwọn ọ̀rajà. Ọmọ amọ̀ra lẹ́tà. Kọ́kọ́ ní pẹ̀lú ẹ̀rọ. Fàwọn ọ̀rajà. Ọ̀rẹ́ fílẹ̀. Wọ́n bá ìṣẹ́ máa gbà lọ́wọ́ ẹ̀ àgbà. David, ìwọ! I trusted you, get out! Kúrò! Ìwọ lè ṣe orúkọ báyìí fún mi. Mo wá bẹ̀ mí ìwọ David. Ìwọ ó ti wá sọ fún ọkọ mo lóyún oṣù mẹ́ta. How dare you! Get out! I hate you! Get out! Get out! Oh my God! Mo dá oníbi tó máa tiẹ̀ dé òdélé òwe tán ó yàyàkúyà ọ̀rọ̀ dòlóṣó. Ṣé yí wá dá arábìnrin olúrẹ́ o kò tó lọ mú tán jẹ́jẹ́ láyé gbà o òkun wọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀ jẹ́jẹ́ láyé gbà o Dáfídì jẹ́jẹ́ láyé gbà o Christiana jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o lálọ́ jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ́ o. Great concept. Come to me. RS production. Yeah. Soundtrack. Yeah.
Okay, let's sign off. Okay now.